kò lè bóde òkú gbẹ́rà sídì ìlú Ìwó ó tilẹ̀kùn mọ́rí ó ti sá lọ London kò lè bóde ọdún egúngún náà ń ṣe nílùú Ìwó yìí o òkú gbẹ́rà sídì ó ti sá lọ London ó dé London òun ni ó dàbí àgbẹ̀ ni oríire òtẹ́ fìtì wèrè orí ráhùnráhùn báyìí níbi tó ti bọ́lẹ̀ ní airport òyìnbó kọjá lẹ́gbẹ̀ẹ́ ìwé ló ṣe bóyìnbó yẹn kàwé sí ni ìwọ tó yẹ lóye ìwé èyàn rádaràda ọdún eégún ìlú ẹ̀ wọ́n ń ṣe tó sá lọ London wọ́n wá sọdún àbí wọn ò sọdún ẹwù èrò lẹ́yìn eégún ọba Sokoti èyàn rádaràda wọ́n fi ọjọ́ ìyàwó ní olè dẹ́dí ẹgbẹ́ láàsì ẹ̀ ó sá lọ sí Saudi ọdún yìí náà nítorí ti sá lọ London sáàjì kan mú ẹ ọ pé wọ́n ń tẹ̀dí ni ọ́ a lè wá bèèlè yẹn London o Adeleke ò lè wá gbẹ̀ jáde ńbẹ̀ o wọ́n bá ti mú ẹ tiẹ̀ bọ́ nìyí ọdún eégún wọn ṣe ń lùwọ́ yìí ẹ̀yọ́ ọmọ Yorùbá àtàtà ẹ̀yà jọ gbádùn ọdún eégún lùwọ́ ọdún ayabo fún wa o. òkú gbẹ́rà sídì ní sá lọ London ọmọ àkàn òun abínibí owó wọn tẹni ẹlẹ́ni ní yá wọn lára májì kan mú ẹ o àwọn tó lọ bá ń bẹ̀ gan wọn ò lè gbọ́ lẹ̀ tán bá ti mú ẹ àwọn pé wọ́n ń tẹ̀dí ní wọ́n ń wá ẹ ọmọ ẹ̀wọ̀n Ràsídì Olúwo tán bá ti mú ọ tiẹ̀ bọ́ ni ọdún eégún là ń ṣe ń lu yìí òòdù ó lé bá wọn sọdún eégún olè ọ̀lẹ aláìfẹ́ kan ṣe ọ̀sá lọ London wọ́n ń sọ̀rọ̀ ìlú ẹ̀ ọ̀sá lọ ìwọ ọ̀bọ yìí ò gbọ́n tí wọ́n wá sọdún àbí wọn ò sọdún ó wèrò ní Ràsídì ìlú Ìwó wèrò àwọn èèyàn pàtàkì láwùjọ àwọn èèyàn àwọn ọmọ Yorùbá àtàtà wọn dúró ọ̀rọ̀ ìlú wa là ń ṣe kò ní ń wá ọmọkọ́mọ wọ́n fi ọjọ́ ìyàwó di olè dẹ́dí ẹgbẹ́ ọdún sálọ kò sílé kò lè bóde òkú gbẹ́ tilẹ̀kùn mọ́rí kò lè bóde àsìgbọ́jẹ̀ níyà Àkànbí ọlọ́ba ìjayà fún gbogbo ẹrú àlá ìjayà fún gbogbo ìmáàmù ìjayà fún gbogbo sèyíkì ìyìn ti bá yín Ràsídì ìlú wo kan tó bá gbórúkọ wa máa ń sá lọ ní ká tó wá pẹ́ yìí who are you guys ẹ̀rí tí Ràsídì gan ò lè bóde kò lè bóde òkú gbẹ́ tilẹ̀kùn mọ́rí òbí kọ́kọ́rọ́ pamọ́ kò lè bóde ọdún eégún ìlú wo wá yẹ wá àbí ò yẹ wá ẹ wèrò ẹ wà àwọn ìyá wa ẹ sórí rẹ ẹ̀yin ìyá mi àjọsọ bí iná àjọ sàmọdún lágbára Elédùmarè ẹ wèrò òkú gbẹ́ Ràsídì ó ti sá lọ London ẹ wèrò láìsí Mẹ́kà láìsí ní Saudi Arabia ẹ wèrò níbi ọdún eégún Ìwó ẹ wèrò ẹ wà àwọn ọmọ Yorùbá àtàtà àṣẹmọ sọ fún yín ọdún eégún nílẹ̀ Yorùbá orò ìdílé ni ọmọ àlè Yorùbá nìkan ló máa gbọ́n wùlù tínú rẹ̀ ò ní dùn orò ìdílé ni ó máa gùn ẹ́ ìlú amáradá òkú gbẹ́ Ràsídì ó ti sá lọ alọ́kó ló ń kígbe sẹ́tà àwọn Mọ̀mọ́dún ó ṣe dúró ọ̀sánlé Ìyábọ̀ ọmọ wèrè ó ti sá lọ London ìrìn kiri bí àparò ipò ọlágẹ òye ọ Ràsídì mo fi Ọlọ́run búra mi rí fídíò yẹn mo ti rí látà nígbà rí nígbà post yẹ ipò ọlọ́ọ̀yẹ ọ oríran àrùn àrùn ó dàbí àparò àwa sọdún eégún lù wà bá a ṣe ẹ wèrò ẹ wà àwọn ọmọ Yorùbá gidi ẹ wà àwọn ọmọ Yorùbá tàtà ẹ wà àwọn ọmọlúàbí ẹ wà àwọn ọmọ tí wọn fẹ́ kí àṣà àti ṣe bàbá wọn parun ẹ wò bí wọ́n ti jáde tán ta lójú wá tì báyìí sí Ràsídì lójú tì ní
àbí àwa tá a jẹ́ oníṣẹ̀ṣe lájọ́ ọmọ Yorùbá gidi ọmọ àlè Yorùbá ó ti sá kò lè bóde òkú ìgbẹ́ ti ilẹ̀kùn mọ́rí ó fi kọ́kọ́rọ́ pamọ́ kò lè bóde Ràṣídì Olúwo ò lè bóde ojú tiẹ̀ ò lè bóde òkú ìgbẹ́ rẹ̀ ti ilẹ̀kùn mọ́rí ó fi kọ́kọ́rọ́ pamọ́ ò lè bóde. ọdún eégún ìlú Ìwó yẹ wá àbí ọ̀yẹ́ wá gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi àsọdúnmọ́dún báyìí làwọn àsọdúnmọ́dún àsoròmorò làwọn àsoròmorò ló dífá fún Àjàyí tó ní òní sàmọ́dún Àjàyí sàmọ́dún inú owó náà lánà ẹ̀kú baálẹ̀ ọ̀rọ̀ gbogbo àwa tájọ péjú sọdún eégún ọdún yìí ní gbogbo ogun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá ìkẹ́ òní ṣe wá tọ́jú ọpẹ́jú sí ẹ̀mí ni lágbára ìkúnlá bẹ́ẹ̀ lágbára sọláyé òsàlódì ọ̀run àjọ péjú sàmọ́dún ni Ràṣídì ò lè bóde òkú gbẹ̀rẹ́ ti ilẹ̀kùn mọ́rí ó fi kọ́kọ́rọ́ pamọ́ ò lè bóde wèrè ti sá lọ London wèrè aláṣọ ìlú Ìwó ó ráwọn ọmọ ọkọ Yorùbá ni Ràṣídì ìwọ́gẹ́ ó délé gbọ́ àṣà àti ṣe wa ẹ̀yin ọmọ àlè ẹ̀ lè bá jẹ́ báwọn Ràṣídì àbọ̀dì tó ń gbà fúnlẹ̀ Yorùbá kò jọ wá lójú àwọn ọmọ Yorùbá kan náà wọ́n gbà bọ̀dì tí wọ́n kóran Yorùbá lẹ́rú fún Sáúdí bí wọn náà ṣe ń gbà bọ̀dì fúnlẹ̀ Yorùbá ìkọ̀jẹ́ tuntun lójú wa ò lè bóde òkú gbẹ̀rẹ́ ti ilẹ̀kùn mọ́rí ó fi kọ́kọ́rọ́ pamọ́ Ràṣídì ò lè bóde òkú gbẹ̀rẹ́ ti ilẹ̀kùn mọ́rí ó fi kọ́kọ́rọ́ pamọ́ ẹ wèrò ọmọ Yorùbá láìsí yídì láìsí lókè Arafat ọdún eégún là ń ṣe nílùú Ìwó 2025 ọdún ayabo fún gbogbo wa ẹ wèrò ẹ wà àwọn ọmọ Yorùbá orò dílé ni ẹ rí i pé Ràṣídì Olúwo ní ọkàlẹ̀ ni olùàfẹ́rí ọmọ àlè ọmọ akótilétà ẹ wo èrò ọmọ Yorùbá ọjọ́ Òyìngbò lọ́dún eégún kò mọ̀ pé nìkan ò wá ọjọ́ Òyìngbò kò mọ̀ pé nìkan ò wá bàbá yín lé ọdún sáà ti dùn fún wa ni Ràṣídì Olúwo ọmọ akótilétà bàbá yín lé ọdún sáà ti dùn fún wa ọdún ọ̀yàbò fún wa Ràṣídì ọmọ akótilétà Ràṣídì Olúwo ọmọ akótilétà bàbá yín lé ọdún sáà ti yàbò fún wa Ràṣídì Olúwo ọmọ akótilétà Igbólábí ọmọ akótilétà bàbá yín lé ọdún sáà ti yàbò fún wa Ràṣídì Olúwo ọmọ akótilétà ọmọ ojú òrọ́ lárí Ràṣídì Olúwo bàbá yín lé ọdún sáà ti yàbò fún wa ẹ̀rí nǹkan sọdún yìí wá yẹ wá àbí ò yẹ wá gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi ọdún yẹ wá ọdún yàbò fún wa Ràṣídì òkú gbẹ̀rẹ́ ti ilẹ̀kùn mọ́rí kò lè bóde Ràṣídì Olúwo òkú gbẹ̀rẹ́ ti ilẹ̀kùn mọ́rí ó fi kọ́kọ́rọ́ pamọ́ ò lè bóde bàbá yín lé ọdún láti yàbò fún wa Ràṣídì òkú ìgbẹ́ ò lè bóde òkú gbẹ̀rẹ́ ti ilẹ̀kùn mọ́rí ó fi kọ́kọ́rọ́ pamọ́ ó ti kálẹ̀ ó di London Ràṣídì Olúwo òkú gbẹ̀rẹ́ ti ilẹ̀kùn mọ́rí ò lè bóde ẹ wọdún eégún nílùú Ìwó ni láìsí Sáúdí tẹnitẹni tàkísà tààtàn ẹjẹ́ àgbàsà wa lárugẹ gbogbo ẹ̀yàn ọba aládé ńlẹ̀ Yorùbá ẹgbàsà wa lárugẹ ìkọ́tẹ́rẹ́